Hello everyone, welcome to Toyeen Talks. Ẹ jẹ́ ká jọ enjoy. Until I'll see you in my next video. Stay safe, stay blessed. I love you all. Bye. Èmi èdè àìyedè kọ́lọ́mbà àfikún kọ́lọ́mà jẹ́ kí kálukú wa ká jọ ara wa lójú. God has been the one to help wa. God has been the one that is. Ó dàbí àwọn kan. Well, I think and I'm sure Kàrímọ́ gan tó tiẹ̀ jẹ́ pé by virtue of wọ́n tan mọ́yàn ó tan mọ́ Mohbad náà kò lè sọ pé Mohbad dẹ́rù bà wọ́n àbóhùn rí Mohbad tó ṣe kinní kan àwọn kan á dé wọn láwọn ò jẹun láti 3 months àwọn rí Mohbad wọn lè sùn òkú Mohbad ń ṣòkú tó ń dẹ́rù bà yàn. I saw the body. I thought the first time I saw it I wouldn't be able to sleep pé ṣé màá lè sùn yáì ṣé ẹ̀mí yìí ò ní yọ sí mi ṣá. I slept and I slept deep. I slept and there was no even èkúté gan òrìn kọjá létí mi pé kí n gbọ́ pé mo máa notice pé nǹkan kan fi kọjá òkú tó nísìnyí àwọn kan á máa dẹ́rù bara wọn àwọn tó kù ń yọ sí àwọn tó ń dẹ́rù bara wọn they need to check themselves and know that ṣé nǹkan tí mò ń ṣe justice ṣá. àwọn tó lè sọ fún mi pé àwọn rí Mohbad làwọn tó lọ́wọ́ nínú òkú ẹ̀ tí òkú ẹ̀ ò ní jẹ́ kán sinmi until tó bá mú justice yẹn lẹ̀. The lives of those who were in the house when Mohbad died wọn lè má rí òkú yẹn kó máa lé wọn lè má rí òkú yẹn kó má fún wọn nísìnyí nítorí pé ó ní nǹkan kan tí wọ́n mú dání tó ní láti jùlẹ̀ ó ní nǹkan kan tó wà lọ́kàn wọn tó ní láti sọ jáde ó ní nǹkan kan tó ju wọn ti rí tó ní láti jẹ́ ká yé mọ̀. So without that tí wọn bá ti ṣe they will continue to be pressured, they will continue to be tormented láti rí pé tọwọ́ wọn mú kalẹ̀. Ẹ jẹ́ kí Ọlọ́run ká fọ́lọ́run láyè kó direct affairs. Ẹ má jẹ́ ká àlejò máa rìn ká má ṣẹ̀ra wa àlejò máa rìn ká má fara gúnra wa. Ẹ jẹ́ ká try láti bond ara wa tá a bá ṣẹ̀ra wa let us call ourselves to order and we move. Ẹ dẹ̀ jẹ́ ká ṣe pẹ̀lú inú kan nítorí pé àwọn kan wà wọ́n lè sọ fún yín pé àwọn wà pẹ̀lú yín ṣùgbọ́n ibi tá a máa ẹ bá yẹ̀ wọ́n wò ní bá wọn bí tẹ̀ rògbọ́n wà. Ẹ jẹ́ ká make sure pé a dúró tán and to bọ̀dá láti God will continue to increase your knowledge, God will continue to increase your maturity and God will continue to bless you. You have been a contact of blessing, a contact of confidence and a contact of comfort for a lot of people in this justice for Mohbad. Ọlọ́run tó fún yín ní làákàyè tẹ́ ń lò láti máa fi kó àwọn èèyàn jẹ àbí láti máa fi kó àwọn èèyàn jọ àti láti máa mọ nǹkan àwọn ẹlòmíràn ṣí platform àti ẹni tó ṣí platform tó yẹ pé wọ́n wọ 800 wọ́n wọ 700 tẹ́lẹ̀ tipátipá ló fi ń rí 50 ló fi ń rí 70 ní ìsìn náà nítorí kíni nítorí iṣẹ́ ọwọ́ ẹ̀ àti ìwà ẹ̀ àti ọ̀rọ̀ ẹnu ẹ̀ ó ti léyàn kúrò lọ́dọ̀ ẹ̀ but instead of Latisneh to reduce tá a rò pé 300 350 400 ó ti pọ̀ ju wọ́n máa tó já at least Lati platform olórí every platform is now hitting 1,000 on live stream. Àwọn tó wà lẹ́fà IP kẹ̀dẹ̀rẹ̀ wọ́n máa ń times 4 àwọn tó wà ní live. So let's ọgbọ́n tó lọ́n fún yín tẹ́ fi wọ 1,000 ẹ máa tó wọ 2,000 ẹ máa wọ 3,000. That is an influence. It's all about ministry tó lọ́n gbélé kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ iṣẹ́ ìránṣẹ́ kálukú ọ̀tọ̀ọ̀tọ̀. If your ministry is to gather people and tell them the truth and speak senses to their head or to their ears, a lot of people can speak more than you. A lot of people can. Tọ́lọ́run bá fún wọn láti handle platform. Tí ló mi bá tan platform tó bá pé 20 lẹ́ni wà láì tó bá dọ̀la wọn lè pé 15. Kí ló dé? Àfihàn mi ni kì í ṣe láì mi. Ẹ lọ sí platform ẹ lọ tí sí platform kì í ṣe gbogbo èèyàn lọ fún kì í ṣe gbogbo èèyàn ló lè ṣe. So ọgbọ́n àti ìmọ̀ tẹ́ ẹ fi ń ṣe tó jẹ́ tó ń dòun
àmọye wọn ń bẹ̀ yẹn you know ẹ wò round now àmọ́ bí tá a máa ń lọ tá a máa ń rérò kì í ṣe ọkọ kì í ṣe méjì títí kan rí Facebook ní ìsìn ẹ lọ wò wọ́n ti jákù bí ẹran tán bọ̀ tán overcook tó bá ń já bẹ́lẹ́bẹ́lẹ́ so àwọn èèyàn ti já lọ pé ọmọ bọ̀bọ̀ yìí ò lọ́rọ̀ ọlọ́pọlọ àbí pé bọ̀bọ̀ yìí ò tiẹ̀ ó dà pé ó ti mú wèrè mọ́ ọ̀rọ̀ so let's keep praying to God and let God help us èmi ń tèmi o iṣẹ́ ọwọ́ mi ìwà mi àti èrò mi nínú justice for Mohbad òun ni kọ́lọ́n fi dá mi lẹ́jọ́ kọ́lọ́n dẹ̀ jẹ́ káwọn ọmọ mi kọ́ jèrè iṣẹ́ ọwọ́ mi nínú justice for Mohbad kì í ṣe láti jàfẹ́ tó kù ṣùgbọ́n láti jẹ́ kí Ọlọ́run san ní oore fún èmi àtàwọn ọmọ so ẹ jọ̀ọ́ torí Ọlọ́run let's just keep ourselves together let us know that God is in control and let us know that a lè ṣe mistakes but whenever we are called to order we should take to correction and move on ẹ ṣé gan bọ̀dá mi God bless everybody. God bless you too. ẹja round up kí ni máa lọ bí iṣẹ́. Hello, Dalati. Hello, kí ni máa lọ ṣiṣẹ́ díẹ̀. ẹ kúrò lẹ́ o Àwẹ̀rọ. Torí ìgúrẹ́sì ló jẹ́ kí n gòkè. Sandra 2000 ni. Sandra ló ń sọ̀rọ̀. Dalati ṣe rántí mi. You gift us Sandra 2000 ó yá ògùn rẹ̀ sì ń gbọ́ yín o. Torí ìgúrẹ́sì ni mo ṣe open account yìí. Ṣe rí bẹ́ẹ̀ ni wọ́n blọ́ọ̀kì mi níbi tó ti ń bú wọn láàárọ̀. Kí lè mọ̀ kàn yín kí lè fẹ́ sọ mà. Ṣe rí nǹkan tó ṣẹlẹ̀ ni pé Mr. Guresi ṣe rí mo kàn fẹ́ sọ̀rọ̀ generally because nílé ayé yìí ká má máa wà vulnerable fún àwọn nǹkan kan because láàárọ̀ ìgbà tèmi gbọ́tọ́ ní ẹ Guresi was begging profusely I was like ṣé Mr. Guresi lọ tọrọ owó lọ́wọ́ wọn ni ṣé Mr. Guresi lọ tọrọ owó ni bẹ́ẹ̀ nígbà tó máa play voice note yẹn mo rí pé nǹkan tí ò nítumọ̀ náà ni wọ́n ń bẹ́ẹ̀gì lé lórí ní àsìkò ìgbà téèyàn because I don't know ṣe rí ká má jẹ́ káwọn èèyàn. sísítà mi bọ̀dá láti ò láìkí ká máa sọ àwọn ọ̀rọ̀ yẹn bí báyìí wọ́n máa gbọ́ èsì wọn kílẹ̀ tó ṣú. mi ì dárúkọ ẹnì kankan. no èmi máa dárúkọ mi lè dárúkọ mi báyìí wọ́n máa gbọ́ èsì wọn kílẹ̀ tó ṣú. mo sọ fún wọn mo ní kọ́kọ́ tẹ̀ wẹ́dà mi ni westo wọ́n fẹ́ divide wa ni kò sí nǹkan tó lè ṣe. mo ní westo kì í ṣòfò nù. máa pe westo máa bú máa bá wí tó bá gba nínà gan máa ń nà tó bá gba brọ́dà mi ni westo kì í ṣe aráàta kì í ṣe ọ̀nà jíjìn wọn ò mọ̀ ni tó ń sọ yán máa yàn máa gbogbo ẹ̀ la máa yànnà náà a máa yànnà náà bí kan. bọ́ọ̀lù December no one play ẹ̀ ní October. níbo náà ti play voice note ti westo voice note ta náà play. wọ́n rí ẹ̀kú ọ̀rọ̀ tí mo ń bẹ Kúdínì nígbà tá gbogbo ẹ̀sùn tí Kúdínì wọ́n ní Mr. Guresi ó ń beg profusely ó ń beg I was like beg fún kíni ṣé Mr. Guresi ń beg fowó ni nígbà tó máa bí pray voice note yẹn ó jẹ́ pé bóyá Mr. Guresi ò pick call wọn nígbà tó yẹ kó pick ẹ̀ ọ́ I don't know kò sọ̀rọ̀ nípa pé bóyá wọ́n ṣe rí Mr. Lati àwọn èèyàn burú gan o ìkà làwọn èèyàn o. ṣé fáǹsì Guresi lẹ́yìn. ìgbà tí ẹ̀yin ni bẹ́ẹ̀ ṣe mọ̀ pé bẹ́ẹ̀ ṣe máa ń pọ́n Mr. Guresi lé tẹ́ máa ń sọ ipa tí wọ́n kó ó ti di dandan kéèyàn náà nífẹ̀ẹ́ sí wọn náà. torí pé mo mọ̀ ní ẹ rí i pé mi ò drag bó ṣe máa ń drag Guresi mi ò lè ever drag Guresi láyé mi. tá a bá lọ sọ́dọ̀ àti kọ̀ǹfì wọ́n máa sọ̀rọ̀ wọn dáadáa tá a bá lọ sọ́dọ̀ music wọ́n á sọ̀rọ̀ wọn dáadáa tá a lọ sọ́dọ̀ sí náà wọ́n máa sọ̀rọ̀ sí wọn dáadáa. Àwẹ̀rọ wait Guresi notice nǹkankan láti gbà mo ti mọ Guresi mi ò pe bàbá mọ́ nítorí Guresi ni mi ṣe pe bàbá mọ́. nítorí Guresi ni mi ṣe pé bàbá mọ́ because mo rí pé Guresi close mọ́ bàbá wọ́n jọ close anything tí n bá fẹ́ mọ̀ nípa bàbá tí n bá ti pe Guresi màá mọ̀ ó ti tán àbí bẹ́ẹ̀ kọ́ mo ṣe ń ṣe Guresi. bẹ́ẹ̀ ni. tí n bá gbọ́ anything ìgbé bàbá mi ò dá bàbá láàmú mọ́. tẹ bá rí bó ṣe ń pín ọ̀rọ̀ yẹn tẹ bá rí bó ṣe ń pọ̀ kó tó play voice note yẹn tẹ bá rí bó ṣe ń pọ̀ wọ́n wá play ẹ̀tọ́ mo ní ọ̀rọ̀ December so o record the voice note yìí
láti hold ẹ̀ against èèyàn ẹni tí ò hello ṣẹ́ hello ma hello ìyá mi kí àìṣe gbọ́ ni àwọn èèyàn lè o. Kúdí gan tó pọ́nlé bó ṣe ó pọ́nlé jà wọ́n lọ Kúdí pọ́nlé jù wọ́n lọ bọ̀ mo sì ń bọ̀ ó máa gbé sí ẹ Mr. Guresi tí Kúdí èyí náà ni. ẹ máa gbọ́ ṣé káwọn wá ní kí Bradley náà tú àṣírí Kúdí ọ̀hún ṣebí ìjọ kan tó múnú bí Bradley ní lórí platform wọn ṣebí Bradley sọ iṣẹ́ tó wá ṣe fún nínú ilé wọn tó ń sọ pé ṣé Kúdí wò Kúdí tó ṣe pé nínú ilé bọ̀dá láti ò sọ kankan Awẹ́rò ó ti tó bẹ́ẹ̀ ẹ ṣe ọmọ ṣé mo sọ délẹ̀ onílé ẹjọ́ ṣé mo sọ délẹ̀ ó yé mi bọ̀ ẹ jẹ́ kí Guresi ti dá yín lóhùn wípé ẹ jẹ́ kẹ́lẹ́rù gbẹ́rù ẹ̀ ẹ má wọrí àgbà sáìzì ẹ̀ ó kéré gan ṣé Kúdí yẹn wàhálà ẹ wo ẹ má bá bẹ̀bẹ̀. ẹni ò lè ẹ wo ẹ̀yin ẹ post anything fún èmi ẹ wo mi ní póòsì ọ̀rọ̀ ṣé bọ́kàn ló sọ ọ̀rọ̀ náà máa sọ mi tí ra èní náà ló máa fẹ́ jẹ ẹ máa wòran àyà ìlẹ́nu ṣọ́kà ló máa jẹ́ fún ṣọ́kà ló máa jẹ́ fún everybody ẹ máa wòran. MTN anywhere you go you see me there don't worry màá listing ẹ ṣe thank you sister Awẹ́rò ẹ ṣe gan thank you so much Olúbùkọ́lá ẹ bá wa sọ̀rọ̀ àti fẹ́ máa lọ Olúbùkọ́lá. Mo kí everybody Ọlọ́run á wà pẹ̀lú yín o Ọlọ́run ò nípa inú ọ̀fẹ́ tó wà láàrin wa o olórí ẹbí God bless you sir Ọlọ́run á bá wa pẹ̀lú yín ẹ̀ ní rí dààmú ẹ̀ Olúbùkọ́lá kan náà ni. bẹ́ẹ̀ ni sir èmi náà ni ó ti change DP ni. ó ti DP mi náà nìyẹn mi change ẹ̀ rí ẹ ṣé sir God bless you. Olúbùkọ́lá Ketra. No, Olúbùkọ́lá nurse tó wà lamẹ́ríkà. Okay, ti Ketra ni mo pè. Amẹ́ríkà lélẹ̀. Ẹ ti gbàgbé àbúrò Queen AJ ló ń sọ̀rọ̀. Àbúrò Àbíkẹ́ Jagaban. Àbúrò Àbíkẹ́ Jagaban ló ń sọ̀rọ̀ nurse lamẹ́ríkà New York City. Ẹ ṣé mo dúpẹ́ God bless you. Àtijọ́ pẹ́ nínú ọmọ ayé láti 2014 àtijọ́ bára wa bò lórí ẹbí. You are a very credible person. Ẹ ṣé ẹ mọ̀ pé ẹ̀yin náà làwọn rí sábà nítorí pé kí ni ẹ gbàbọ̀dè. So a máa ń wà lórí péjì yín. Bẹ́ẹ̀ ṣe ń lọ síbi iṣẹ́ ń tí mo ti ronú pé ibo ni máa tún lọ báyìí o. Ibi iṣẹ́ ni mo wà. Mo ti ní àtàló tún máa jáde ta tún máa lọ sọ́dọ̀ ẹ̀ báyìí o nítorí pé kí ni. ẹ jẹ́ ká máa lọ sọ́dọ̀ àbúrò bọ̀dá láti the music pivot. Music pivot. Alẹ́ ni tábà ti kúrò ń bẹ ọ̀dọ̀ sísá Kàrímọ́. Ọ̀dọ̀ sísá Kàrímọ́ ni ká máa lọ. Ó yá. Ó yá. Tẹ́ bá ti rí mi ta ẹ máa lọ sí ọ̀dọ̀ the music. Okay sir. Tẹ́ bá dẹ̀ rí Kàrímọ́ o gbọ́dọ̀ bá lórí péjì Kàrímọ́. ìpolówó bọ̀dá láti ó ti tó jáde anyway ó dà ń gbé Bukky máa tó jáde. Bukky Jesse okay àtúlọ síbẹ̀ lọ́dọ̀ Bukky Jesse náà àtúlọ síbẹ̀ ẹ jọ ẹ má lọ síbi tí ibi tó ti gbàbọdé o torí ẹmẹ́kàtẹ́gùn yẹn fẹ́ sí wa lára o ibi tó bá ti ní ká lọ o ibi tó bá ti fẹ́ ẹmẹ́ka lọ síbẹ̀ o. àwọn yẹn kì àwọn tó máa nádé gúnlé ní tó máa nádé ògùn lọ́la àwọn ẹlẹ́ni méjì. tó bá tún dọ̀là wá tún láwọn dorí burúkú òun náà ṣe ní ẹ lọ́wọ́ wọ́n ti ní viewers 40 ló ń wò wọ́n àwọn tó yẹ kó máa ní 1000 tẹ́lẹ̀ wọ́n ti di 40 ogo wa oníwọ́ mi o God bless everybody I love you all. Thank you so much. Onílé ìjọba mi appreciate àwọn tó ń support platform wa ká tó máa lọ ẹ bá appreciate wọn please. Thank you sir thank you everybody ẹ ṣé gidi gan ẹ kú àtàárọ̀ ẹ ṣeun gbogbo owó tẹ́ fi ń ra dátà iná nǹkan ni gbogbo táìmù yín tẹ́ ń lò pẹ̀lú wa nǹkan ni ẹ ṣé gan gbogbo ẹ̀yin tẹ́ ń appreciate ti platform olórí ẹbí official àdúpẹ́ lọ́wọ́ yín o láìsí ẹ̀yin kò sáwà we love you all we thank you owó tẹ́ ń ná tẹ́ fi ń ra gift tẹ́ fi ń appreciate wa ọlọ́run àbùdí ní tolókun àbùdí ní tọlọ́sà ilé olúwẹ̀rí ò kí ń gbóná o àpò yín ò ní gbóná àpò yín ọwọ́ yín ò ní kàn sàlẹ̀ àpò lágbára ọlọ́run we love you all we appreciate you ẹ̀ ń dúró tì wá even while we were there and when we were not there thank you so much we really love you all ẹ ṣé gidi gan láti ìgbà tá ti bẹ̀rẹ̀ program yìí ẹ wòran 600 plus bó dẹ̀ ṣe máa ń kún always nìyẹn kò ń ṣe pé nítorí pé ẹ̀ níṣẹ́ bọ̀ ìfẹ́ olórí ẹbí lẹ ní lẹ fi ń wà níbí ìfẹ́ yẹn ọlọ́run á jẹ́ kó túbọ̀ máa gbèrò lọ síwájú gan we love you there àmọ́ lóore adúpẹ́ lọ́wọ́ yín gbogbo àwa panelist pátápátá náà la mọ̀ lóore host gangan mọ̀ lóore
ẹ ṣé ẹ̀yin commenters cause trouble bí ọ̀gá mi ṣe máa ń pè yín mi tó gbé náà wojú yín o orí tá a bá bẹ̀rẹ̀ sí ní mú fún wa kòbàkòbà báyìí ní ìsìn no nonsense commenters. Thank you so much. We love you all. Ẹ ṣé gidi gan. We appreciate you for all you do always. Politic Word, thank you. Yemi Osis, thank you. Yani Wura, we love you. All the gifters, we appreciate you. Thank every one of you. Lẹ́ẹ̀kan sí, ẹjọ́ lẹ́ẹ̀kan kan tí olórí ẹbí ò bá ti sí nílé. Ẹ jẹ́ ká máa bọ̀ lọ́dọ̀ Sister Karimo. Ẹ jẹ́ ká máa bọ̀ lọ́dọ̀ Music Pivot. Ẹ jẹ́ ká máa bọ̀ lọ́dọ̀ BJ, Bukky Jesse. Ṣé ti gbọ́ ká lè máa fi while away time. Eléyìí tá à ń sọ yìí kò ń ṣe pé à ń dictate fún yín ibi tẹ́ ẹ máa lọ o. Àmọ́ pé yín ò kí ń twist ọ̀rọ̀ but àwọn wèrè kan wà tó jẹ́ wípé. Èmi ò fẹ́ kẹ́ ẹ lọ bí tó ti máa affect mental health yín nítorí èmi ni doctor of depressed mi ò dẹ̀ fẹ́ kẹ́ ẹ wà depressed Ọlọ́run fẹ́ kẹ́ ẹ wà depressed. Yes o. Torí àwọn kan máa tó twist ẹ̀ wípé wọ́n ń bá wọn sọ̀rọ̀ bí páwọn ló ń control wọn. So ṣe ti gbọ́ nǹkan tó ga mi sọ àfẹ́ kẹ́ lọ síbi tí wọ́n ti máa tẹ̀ tí ní rí nǹkan mú bọ̀ lẹ́kàn tí máa waste data yín ni wọ́n ṣe ní wípé ẹ get so ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká ṣọ́bi lọ. Thank you so much. And fún ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ ṣe oúnjẹ aládùn tẹ́ ẹ fẹ́ ra pọ̀nmọ́ ẹ contact Mommy J lẹ́ẹ̀kan sí Mommy J ẹlẹ́dádì tó gbásky ni wọ́n lórí TikTok so ẹ contact wọn tẹ́ bá ti contact wọn ẹ máa exchange number from there. Thank you so much. Ẹni tó bá dẹ̀ fẹ́ ra wig ẹ bá mi contact God's Protection ẹ bá mi contact God's Protection. Ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ ṣe oúnjẹ ẹ bá mi contact Aunty Bọ́lá. Ẹ̀yin tẹ́ ẹ bá dẹ̀ fẹ́ polówó ọjà yín ẹ bá mi contact Bọ́dà Láti. Tẹ́ fẹ́ polówó ọjà yín tẹ́ fẹ́ kàn mọ̀ yín worldwide tọ́jà yín dẹ̀ máa ta wàràwàrà tó máa ta ní gbèjègbèjọ ẹ contact olórí ẹbí official. Fún ẹ̀yin tẹ́ bá fẹ́ ra jàlámíà ẹ jọ̀ọ́ ẹ bá mi contact Sister Zainab wọ́n ta jàlámíà tó dáa ẹ má lọ ra aṣọ níbi tó wù tí máa yọ lára ẹ o ṣe ti gbọ́ ẹ ṣé gidi gan. Mo appreciate each and every one of you. Thank you, we love you till we meet again tomorrow. Stay blessed, we love you all. Ẹ ṣé gan. Onílé ẹ má gbàgbé àǹtí kọfí o ọ̀nà àǹtí kọfí o ẹ ti gbàgbé àǹtí kọfí. Yes, àǹtí kọfí wà ń bẹ̀ o ẹ jọ̀ọ́ fẹ́yìn tẹ́ bá dẹ̀ tún fẹ́ wò ó pé lóru àbí lọ́wọ́ alẹ́ tó ti dalẹ́ ẹ try láti máa visit ọ̀dọ̀ mọ́mi wa náà mọ́mi Jokem àti mọ́mi Karimo. Ẹ jọ̀ọ́ ẹ máa bá wa visit ọ̀dọ̀ wọn àjọ máa pàdé ńbẹ̀ báwa náà ti máa ń lọ kiri nìyẹn because a máa ń lọ káàkiri until tí justice yìí tá a bá rí gbà ó dẹ̀ ti súnmọ́. Ẹ jọ̀ọ́ ẹ má yẹ ká compromise o ẹ ní ṣiṣẹ́ lẹ̀ kẹ́lómi wàá gba glory o lóòótọ́ àwa glory kankan o kò sẹ́ni tó fẹ́ gba kọ́ọ̀pù o kẹ́ tó tún yí sí nǹkan míì but ìdùnnú ni wípé ká béèrè fún nǹkan lórí òtítọ́ ká dẹ̀ rí gbà. So we will get this justice by God's grace. Thanks everybody. Thank you. God bless you. Ẹ kúrọ̀lẹ́ o. Ẹ kúrọ̀lẹ́. Yes sir, ẹ kúrọ̀lẹ́ Bọ́dà Láti ẹ kúrọ̀lẹ́. Mo kàn fẹ́ appreciate yín ni ẹ ṣé gan o. Mo really appreciate yín fún gbogbo effort yín. God bless you sir. Mr. Aguresi ẹ ṣé o. Tẹ́ ẹ support ọmọ ìlú mi Ọlọ́run á dúró tì ẹ̀yin náà lórúkọ Jésù. Justice for Mohbad, justice for all. Ọlọ́run á dẹ̀ jẹ́ ká rí justice gbà lórúkọ Jésù. Ẹ ṣé gan sir. At Vivian, thank you so much. Thanks everybody. Tó bá dọ̀la lọ́wọ́ Onílé àwọn kan náà káwọn sálẹ̀ o ẹ máa ka comment onílé o àwọn tí. Ron Holmes mo kí gbogbo yín mo ti kí yín ṣé màá wá ṣe mi wà ní kẹ́yìn tẹ́ wà comment section nígbà tí ó ṣe pé mo ti ríṣẹ́ nílé epo mi ti ríṣẹ́ ní ilé epo. Tó bá dọ̀la lágbára ẹ ṣé gidi gan. ẹ ṣé gan. Mo Trying to appreciate follow yín the o. rules. Ẹ follow Gùrẹ́gùrẹ́ bàbá Liam gùrẹ́gùrẹ́ ẹ bá follow host ẹ̀yin tẹ́ ẹ ti follow page yìí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó yẹ follow host tẹ́ bá ti follow wọn sìn ẹ rí pé host náà máa follow yín padà ó yẹ follow wọn ẹ jẹ́ kí n rí pé follow wọn 600 followers ó yá ẹ bá ń follow ọ̀gá mi ní kíákíá nísinsìnyí. Thank you everybody. Bye bye. Onílé. We love you. Yes ma. Bá mi advertise tọ̀dọ̀ mi o dẹ̀ advertise for everybody ṣó dáa bẹ́ẹ̀ ojúṣàájú nìyẹn o. Àwọn tó ti wá bọ́gà mi ni mo advertise fún ẹ̀yin náà tí wàá bá wọn nìyẹn. Báwo la ṣe fẹ́ mọ nǹkan tẹ́ ń ta nígbà tẹ́ wà bá wa ṣe bí torí ẹ̀ la ṣe ní ẹni bá ní advert kó contact wa. Mo ta Turkish wear
Shit. Contact wa ni ẹ máa contact wa. So. All right, sir. Brother, ṣe má gbàgbé kíní yẹn tí mo sẹ́yìn sí yín ní WhatsApp. Tí máa ṣe tán sì kẹ́ rán mi létí ẹjọ́. Okay. Mi mọ̀ because àwọn tó send kan sí mi pọ̀ mi. Adéẹni. Oh, Adéẹni. Bẹ́ẹ̀. All right, sir. Yes, sir. Adéẹni ló tún gbé àkáǹtì wọlé. Àwọn olórí burúkú kan ìsìn máa ti sọ̀rọ̀ tán wọ́n á lọ máa kọ́mẹ́ntì sọ́dà picture ọmọ mi wọ́n lọ máa kọ́ RIP sí sọ́dà picture ara wọn. So torí ẹ̀ bó ṣe máa gbélé ìwòlé tí má ti fẹ́ ṣàbòsí. So fi dábàndá ẹni tó ṣẹ̀ wọlé lóhùn mò ń bọ̀. Ẹ sọ̀rọ̀ mo ti ń lọ o. Tọ̀ tó bá dọ̀la lágbára Ọlọ́run máa join ní at the same time. All right, sir. Thank you very much. Thank you, Oshegon.